Yàrá mi. Kí ló ṣe nù? Ẹ káàbọ̀. Ẹ̀yin jẹ́ bẹ́ẹ̀ lọ ra nǹkan. Rárá ẹ padà báyìí. Ń bọ̀ lẹ́sìn bọ̀. Ẹ lè wọlé ìmọ̀ ni. Mo bá ṣe ń bí yín léèrè kẹ́ mọ̀ dànù. Ẹ lọ lẹ́kì àbẹ́ ẹ lọ lẹ́kì. Ẹ lọ lẹ́kì àbẹ́ ẹ lọ lẹ́kì. Ẹ lọ lẹ́kì. Ọlọ́bíìsì ọlọ́kọ̀ orúkọ rẹ sódò omi gbé lọ àbí òbí ògbé lọ. Èmi kọ orúkọ sódò. Ọwọ́ bó kù sí àbọ̀ ọwọ́ bó kù sí. Ẹ mú wọ bó kù sí. Ọfọwọ́ club àbọ̀ ọfọwọ́ club. Ẹ sì bí ìgbà kí hype man hype mi Ìjẹ̀ṣà ló bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe agara ló bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ mo ṣe. Ó ti dàbà. Ọkọrin ìtàláwà àbọ̀ ọkọrin ìtàláwà. Gbogbo ayé ló kọ ìtàláwà. December gbogbo yẹn ló kọ ìtàláwà. Ọgbà pàṣẹ́ǹtì àbọ̀ ọgbà pàṣẹ́ǹtì. Yàrá mi lè kí ló ṣẹlẹ̀ ní wàrà rà nọ́màtì nìyẹn. Ó ti dà bẹ́ẹ̀. Ayé December ni. Ọ̀sán àkọrin ìtàláwà. Ẹrù yín ti ń bẹ́ ń tà. Kí ló fà ló ṣẹlẹ̀? Ọlọ kọ́nsẹ̀tì àbọ̀ ọlọ kọ́nsẹ̀tì. Ẹ ṣe ìlọ kọ́nsáàtì ní ṣe mọ̀ pé afọwọ́ ní kí. Ṣé ẹ lọ kọ́nsẹ̀tì àbọ̀ ẹ̀lọ kọ́nsẹ̀tì? jẹ́ ní sùn báwo lè ṣe mọ ogun kan tó ń sọ yìí ṣé ẹ̀yin náà wà ń ta ni. Èmi tí mo lọ kánífà yẹn gbọ́n. Ìta ló ti ṣe kánífà. Èmi tí mo wá lọ kánífà yẹn gbọ́n. Ṣé tenant mi ni wá lọ kánífà? Ẹ ọ̀dà kù owó ilé mi dà. Ọjọ́ owó oṣù mẹ́fà ọwọ́ lọ lẹ́kí ọlọ́nkọ orúkọ rẹ̀ sí ti odò ọ̀fọ́nwó àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ àṣẹ ìtàláwà ẹrù rẹ̀ ti ń bẹ́ẹ̀ tàbá yìí ẹ̀yin náà lẹ́yìn láti ìjà sọ̀rọ̀. Wọ́n á léèyàn báyìí náà. Á fún wa ní bíi. Ẹ jẹ́ ká pàdé kóòtù ni. Má pàdé kóòtù lẹ́yìn tẹ̀sí lóṣù mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ ṣé èmi ọmọ ìtàláwà ìmọ̀ bí wọ́n ṣe ń kọrin ìtàláwà sẹ́yìn mọ́ ṣe báwo lẹ ṣe mọ̀ tó báwo lẹ náà ṣe ń ṣe tẹ́ ó ti dà báwọn. Lálejì ìtàláwà. Lálejì ìtàláwà. Ẹ padà sílẹ̀ Ìtàláwà. Lálejì ẹ padà sílẹ̀ kí. ìtàláwà. Lálejì ìtàláwà.